Kábíyèsí ní Akarigbo kí wọ́n bá a sọ̀rọ̀. Gómìnà wà ní dúkọ ọ̀sán ní ẹ̀sìn. We don't know our next stage. It's that we are able to see God bless you. God bless you. Baba the Awujale, the nrán Awujale, and Paramount Ijebu Akilẹ Ìjẹ. Olórí kẹrù fún àbáṣe o àti ìtọ́jú lọ́dún mọ́tò bless and God. The principal officers of the state, from the SSD, head of service, our commissioner, commissioner of finance, and this way to Adétọ, gbogbo àwọn lọ́ba tó wà níbẹ̀ yìí, kí àwọn ọba tó yẹ tẹ̀lé láti rẹ́wọ̀n ẹlẹ́mọ̀rẹ́ àti ayọ̀dẹ kí dúpẹ́ lọ́wọ́ yìí. Nígbà tí mo bọ̀ mo ní àtúntò mo mọ bàbá kí bàbá lè ti ṣe wà kí àwọn tó báyìí tí ìdákẹ́ tí ń sọ̀rọ̀ àwọn ará rẹ̀ wọ̀ ní sọ pé bàbá ọ̀pẹ̀ mi ti sọ̀rọ̀ ìgbọ́n lẹ́yìn bàbá fọ́ kí n sọ̀rọ̀ bàbá ẹ̀wẹ̀ sọ kí n sọ̀rọ̀ àgbàkẹ́ sọ̀rọ̀. Mo kí gbogbo ọlọ́wọ́ sọ̀rọ̀ bá ní anticipation pé bàbá bá ní kí n sọ̀rọ̀ lórí mọ́tò mo lè ṣe gbòòsì díẹ̀ ọjọ́ tí ọ̀pọ̀ náà bàbá bá gbé ọ̀rọ̀ àkùnjẹ lọ́lẹ̀ ìkọ̀sáré gbòòsì àti àwọn ènìyàn mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́ba láti Èkó tọ́wọ́ sí ìrìbà bàbá lẹ́yìn ìpàdé náà ẹ̀ẹ́dó bá mi kà ó ní of course pé mi ò ní lọ ní ìpínlẹ̀ Èkó oníkí gbọ́dọ̀ ṣe ní ilẹ̀ pé gbogbo dánìtì tó yẹ kí inú dánìtì tó yẹ ká máa tẹ́ ìgbésí kan ìṣàkóso kò bọ́ síbú. Lẹ́yìn ìgbà tí mo jẹ́ Akarigbo ló ti ní opportunity láti bá bàbá ṣiṣẹ́. And some of you don't know, we in conjunction, in collaboration with Baba, and of course with the benevolence and graciousness of our governor, we were able together put in one of the best laws, Oba's law, in the whole of this country. That was when I knew the depth and the depth of knowledge of Baba and the presence of mind inclusive level. The last story in Baba, Baba, that's true, and together we did something that I thought, up to today, I'm very, very proud of, and I want to thank you. I remain ever grateful for the opportunity. More so that it was done during my chairmanship as the chairman of Ogun. Thank you very much. So I'm already sold when it comes to Baba has forgotten because I was trying to remind him when he called me. Baba told me one thing. Said, I will not knowingly bring you into this repute láàárín àwọn èèyàn ẹ̀rẹ́. He said it to me, and I held on to that thing that when Baba is going like this, blind lọ síbẹ̀ lórí Baba kì í ṣe èèyàn bẹ́ẹ̀ lórí tọ̀ mí. But more importantly, the second reason is that if you stay away, yes or no, I am here, Baba. This thing needs to be enlarged to include rebel.
I know for sure, I know community institution to include Remo, Benny, Adétọ. Èmi ni wọ́n bá ṣàtúntò bàbá Gísì when Baba was the chairman of the council, he was ṣàtúntò bàbá. So the same way ọ̀nà àbúkọ̀ lọ́rọ̀ ẹni bàbá. Báyìí lọ àwọn àjọṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ni. So I look forward to this of wherever they don't ṣe bí tirẹ̀ ní Èkó. Bàbá ní Akarigbo bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọba Ìjebu márùn-ún ọba Rẹ́mọ márùn-ún yá ọ̀yá lẹ́kọ̀ọ́ àlọ́ òṣèré ní tìyẹ̀. God bless you all. I thank you, Baba. Pity for me, I don't take it for granted. God will continue to, as you make me happy, and that a lot that I've gotten from association with you. All that I operate, maybe I'm selfish. I want you to continue with me and this way I can continue to have on that experience and knowledge that you are giving me. I'm going to see a while. Can you like say, God bless you all and thank you. Your Excellency,
nígbà tí wọ́n yọ òkè ọ̀wọ́lé ọ̀gẹ́tì ló wà pàdé station wọ́n bá bẹ̀rẹ̀ sí wà ní tán ẹ̀tọ́ bọ̀ wọ́n bí ojú wọ́n gbà wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n gbà tí àsìkò wọn máa tó àwọn wa wọ́n ti lọ sókè ògùn fún ọdún bọ̀ wọ́n ti dá ọdún dásà wọ́n kọ́ òfin ní káwọn olè tó kọ́ àwọn tó wà nílé tó wọ́n fi ẹ̀kọ́ wọn lè fèsì kan ìlú yẹn wọ́n sọ fún ọ ẹ̀yìn bàbá wa ọ̀ àtọ́jú nílá àdájọ́ àwọn olólùfẹ́ lọ tó sì kẹ́kọ̀ọ́ tí wọ́n lẹ́yìn àjọ kókì ọwọ́ lọ́wọ́ ìlú pàtàkì àdéwọ́ dáadáa àwọn bíi ọ̀gẹ́ tí kò bá àmì ìlú ìlú tààrí wọ́n ti di ìlú aláwọ̀ dúdú mọ̀ọ́mọ́. Ọ̀pọ̀ àti bí mo sọ fún yín bọ́s wọ́n sì dáadáa fún ọkọ̀ bẹ̀rẹ̀ dáadáa ìgbà tí ọwọ́ tẹ̀ ìgbà náà ọ̀gbà kò bá yìí. The first thing ọkọ̀ ṣe kò sí ọba jẹ nígbà máa yó ọ̀hún náà mú darí bọ̀ ní ọ̀dọ́ bí ẹ̀yẹ nígbà tó fi àjẹ àti ọ̀pọ̀ àwọn ajé àti ìgbàgbọ́ pé wọ́n ti bú sí ló bá gbóyè fún wọn lọ́wọ́ bá a ṣe bẹ̀rẹ̀ lónìí. Tẹ́lẹ̀ kó tó tó yẹ àwọn ìlú wa ló ń sìn wá ẹjọ́ òṣìlóko amújọba wa èyí tó kúṣu amújẹwà fún pẹ̀lú àgbàdo wọn gbogbo ọba gbà ìmọ̀ ìlú wọn yọ ọkùnrin ìwọ̀n pé wọn lè mú wọn kọ́lé fún wọn àgbàdo. Àpapọ̀ ìgbóngbà tó wọ́n tẹ ìgbà ìgbìlà tán ìjọba máa gbé ìgbìlà tó máa fi ìjọba máa fún un ṣùgbọ́n sí àṣàrí tẹ̀lé wọn. Ìgbọ́n wa ti rí wọn. Àyíkáwọ̀ wọ́n ti yàtọ̀ díẹ̀ díẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nínú ilé ẹ̀ẹ́dẹ̀tì yọjú ẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀tì ojú ti yọ ẹ̀ẹ́dẹ̀tì làjú. So it's now minimized. Minimized lọ sókè owó àwọn ètò lọ tó ń bọ̀ lọ́sẹ̀sẹ̀. Therefore, for better is better. The excellency láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nígbà tá a máa bẹ̀rẹ̀ abúlé kan ní àwọn wa lókun rẹ̀ ó ní àwọn nígbà gbogbo ìlú wa sí òun ṣọ̀kú lẹ̀ àgbègbè abúlé wọn lọ́nà náà lóde lọ́ọ̀rọ̀ òkè wọ̀. Wọ́n pe ẹlẹ́sìn kejì
wáyé. Òkè bá ti ṣe òkè gbogbo ẹ̀. Ọlọ́pàá ẹ̀ náà ló gbé débi onígbàgbọ́ pé ó ṣe tó pé ìgbórúkọ ògùn lẹ́gbẹ̀ẹ́ nǹkan mọ́ ìgbórúkọ ya rárá. Nígbàgbà àwọn tó láwọn ṣe ìrírí wọ́n sọ ìdá sí pẹ̀lú orúkọ wọn Jọ́sìn Dáúdà Kàwú Emmanuel USS lọ́ọ̀tẹ́ wọn wá sí ọ̀gá ẹ̀ma progressively of Muslim power line because every hour you go give me coming to this name then I go back to take care of yourself how that thing to do I want to know then that okay you want to first class over, second class, third class. Kò sí class lọ́rọ̀ rárá. Ìyàwó àwọn ìyẹ́tẹ́lẹ́sì ẹ̀yọ ọmọ class
kò sí kan tó lọ ìsọpá tó máa ń gbọ́dọ̀ ìsọpá kan kọ́sọ̀. ẹ̀yin náà wọlé kò wọ́n fi bá dà ìlú dé tó ọba ti gbé wọlé lọ́lẹ́ ti kúrò dàgbé. Yorùbá that mutual trust and respect láàrin wa àníjà àtàsọ ẹ̀jẹ̀ ká dúró bẹ́ẹ̀ ẹ bá gbẹ̀dẹ̀ gbé nọ́mbà léwà lọ́kùn nọ́mbà 3 nọ́mbà 1 4 in the process ilẹ̀ bá bẹ̀rẹ̀ ní kọ́tà àti ẹ̀rọ tó jẹ́ wá àlùsí nọ́mbà extra S1 àbí wá ní lọ́dún bá ṣẹlẹ̀ nìyẹn so ẹ̀sọ́ pọ̀ tí ó ní ọba sí eléyìí ẹ̀bá kí lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹgbẹ́ lọ́wọ́ gómìnà àwòṣeéṣe tí wá lálàáfíà ń bá wà ọ̀la àjẹ́ká làáfíà báyìí lẹ́yìn kan wà òun ní ọ̀gá gbogbo wa àtẹ̀yìn àtẹwà àtọwọ́ tó lọ́wọ́ iṣẹ́ sí òfin ọlọ́run ilé tá a bá ṣe tó yé tá a bá máa obligate òye yẹn tó bá ṣe mùsùlùmí correct ọ̀nàgbé bó jẹ́ Christian Bible ọ̀nàgbé application ọ̀nàgbé kò lè ṣe kọ́kọ́ so ẹ bá ta yín sọ̀rọ̀ ẹ lọ ní gómìnà ẹ sọ fún mi gbọ́ ẹ fẹ́ mọ ọlọ́run ọ̀gbìn gómìnà Ogun State ọ̀kan náà wá èyí ló ṣe ṣe kó o mẹ́rin fún ọ kí ẹ lè àìwá ní ọ̀tọ̀ ìlànà ọlọ́run tó dá ìgbà bẹ́ẹ̀ ẹ jọ ẹ jẹ́ kí dídí wa ká máa fi gómìnà wa sí àdúrà gbà wọ́n torí ó mọ ọlọ́run ó sì ṣe ìfẹ́ ọlọ́run gbogbo ìlú ṣe pààyàn ìfẹ́ ọlọ́run ni ó ní ládàá ó ní ìwọ̀n tó bá gbàndú ẹ̀ dáadáa ló bá gbàndú ẹ̀ ìṣèlú ó láti ẹ̀jọ́ tẹ̀lé sí so èyí náà wà kó àwọn àlejò sẹ́yìn àti kírísítẹ́nì àti mùsùlùmí ó ká kú lọ ní ìlànà ìjìnlẹ̀ ọ̀tá bá rí lóyún tó fi òde àbójúkò lọ́pọ̀ sáré wa kò sí lọ́kùnkùn bẹ́ẹ̀ ẹni ṣe bẹ́ẹ̀ bọ́tẹ́ jẹ́ kó mọ̀ pé ìjọ tẹ́ ẹ bá kú o bí ọ̀sán kan lọ́dún sí o gbogbo ìlú wá ṣe pé nobody will stop you lọ́dà àwọn àtẹ̀yọ̀ wá sọ fún àbí ló ń bá ti kó ọ̀rọ̀ ọ̀ya ló bá bẹ̀ wọ̀ lọ́dà nobody will stop ọ̀ya láti gbé àdé ìbọn lọ́wọ́ ẹ̀dọ̀ sí bẹ́ẹ̀ nǹkan tẹ̀lé bá fẹ́ ní kó sọ pé báyìí ló bá dé wájà báyìí ti di kan wá ṣe bẹ́ẹ̀ fún ṣèlú ọlọ́run ó kó ẹ̀sìn pẹ̀lú ṣe táà èṣù wà bẹ́ẹ̀ àbí ọlọ́run wọ́n ti parí ìjà wọn ilé ìṣẹ́jú wọn èṣù ṣe ti ẹ̀fọ́ kò ṣe tí ó gbà láàyè tó tàbá rẹ̀ tó fẹ́ lọ ṣe òye àyíká fún yín láti lọ ṣe kò sẹ́ni tó di lọ́wọ́ ẹ̀ lè ṣe ṣùgbọ́n kò sọ́nà mẹ́wọ̀ kò sọ́nà mẹ́wọ̀ kò lè ṣe àwọn ayé máa lọ olùkókò wa àwọn olùkókò sí ọ̀kí èyí wa kó wà lè dá tí ẹ bá ṣe ṣe tẹ́ ìwọ̀n má lè dá ìdílé ìjọ gidi kó wá sọ́fíìsì yìí o
tó lọ kọ́ tiẹ̀ méjì ṣiṣẹ́ lọ́wọ́ máa yàn síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ parí bẹ́ẹ̀. Pátá this would have been history. No, there should be special thing. Gbogbo àwọn ìlú ìlẹ̀ Yorùbá tó ní wá ìlú láti ṣe wọ́n fẹ́ ṣe tí wọ́n ní wọ́n dé wọ́n ẹ̀rí lọ́jọ́ ní ìdíláwọ̀ wọ́n fẹ́ ilẹ̀ fẹ́ ṣe ó tẹ wọ́n fẹ́ bá ṣe àtúnṣe ẹnu bá gómìnà yìí ẹ̀rọ bá sọ báyọ̀ fẹ́ ṣe ó sì kọ̀ tó lọ́wọ́ má ṣe ẹ̀ẹ́dí wọn lọ́wọ́. For the main lawyer, for the authority. As you are very long, who got our own sugar and one? Then we put him on to Dara be brother of Muslim. Probably for you. Kílè kò wọ́n nẹ́rùn ẹ̀rùn ẹ̀rí rẹ̀ ń sọ yẹ̀ sà èrì wá o ó mọ̀ pé gbogbo yẹn ní bíríkèsì iṣẹ́ mẹ́mọ̀ ló wà rẹ̀ owó ló wà rẹ̀ kò sẹ́kẹ̀ẹ́ ní bíríkèsì tó gbé dàgbà wà rẹ̀ bẹ́ẹ̀ tí ṣe nìyẹn ó sì rẹ̀ lé kú nìyẹn. Oh, they're busy for time to time. You are not you are pushing. You better and you are no more. So you want to get better. So now Lagos. Tẹ̀lé tábà lọ sẹ́kùn tẹ́lẹ̀ wọ́n tún sọ̀rọ̀ ìlànà àwọn oníbùtì àtàkàwọ̀ ìyàwó lọ́wọ́ àbílẹ̀gẹ̀tì. Ṣé ló ṣẹlẹ̀ táwọn èèyàn jó wọ́n ọ̀rọ̀ ìyàwó lọ́wọ́? Ìyàwó pè méjì ọwọ́ ìgbẹ̀rù tí wàá bí. Lóbi méjì jọ tọ́ ní ẹ̀rọ láti ṣe títí láti bò ní ọ̀fẹ́. Àwọn ìgbésẹ̀ òṣìláyà àwọn gbọ́dọ̀gbẹ̀ kòfòríyè tó wà lẹ́wọ̀ ìgbẹ́lẹ̀ pẹ̀lú díẹ̀ nínú òòlù òkèlè lọ́dún sọ̀rọ̀ láti ìbílẹ̀ mọ́ ilé ẹ̀kọ́ ìfọ̀sibítì ní global. Gbogbo tó dájọ́ ní ẹ̀wọ̀n yẹ ní parí tọ̀ọ̀ká wọ́n ní kọ́ bá wọlé lọ. Bàbá Bàlẹ́wà bàbá tàyẹ̀ was minister for works. The government, they go, they take over, rush it to the see the parade water of our Indian father. That is to belong, about to the law, but for the law, it was already. Go up, Parisega, that was the community. Ẹsẹ̀ tó wọlé la òfurufú wọn ní bàbá ìtọ́jú wọn ẹ̀yẹ ká ṣe wọn ní oṣooṣù ọ̀wọ̀
ayọ̀wẹ̀ Kábíyèsí. ọ̀dọ̀ wa ló mú kẹ́kọ̀ọ́ ní fúlẹ̀ àtàlẹ́ ẹ̀ láti fẹ́ àwọn ayé pẹ̀lú àlàyé nínú yẹn ní ìfẹ́ wà ní àpàdé wà ìyẹn ló ṣe ìrètí tó wà láàárọ̀ àwọn Ìjẹ̀bú ọmọ wa ìyàwó yọ Akarigbo ibi ọ̀rọ̀ yọ tí gbogbo abájọ ní ìrẹ́pọ̀ development tó ti àwọn alájọ òkúta tí Èkó Ogun State náà bá parí wọ̀ náà bá nínú ìgbèjọ àwọn ọmọ wọn ká wà lóhùn náà wọ́n mú wọn fún ìṣọ̀ bá ti jẹ́ bẹ̀rẹ̀ wọn ká wà lóhùn. àwọn onígbàgbọ́ bàbá gbàdúrà wá ní ibi tí ẹ ní ìmẹ́ta bá pa ara wa jọ ara wọn ní orúkọ mi ní òkúta. Mọ̀ká bàṣẹ wa kẹ́kẹ́ wá o. Tó ti kẹ́yẹ ká lówó ìṣọwọ́. Bàbá ṣe ẹ̀rí àkọọ́lẹ̀ mi tó pọ̀. Ṣùgbọ́n ìdí gbogbo ọmọ fẹ́ ṣe ìkọ́lé wọn ẹ bá ṣe bẹ̀rẹ̀ lọ́wọ́ sọ. Àwọn fẹ́ ṣe skul ẹ bá ṣe lọ́wọ́ sọ. Ká ní kò máa ṣe lọ ká máa bẹ̀rẹ̀ wà àdúgbò lórí ìbẹ̀rẹ̀ àwọn ṣe. Tó bá já sí pé ẹ̀mí àbẹ̀rẹ̀ ṣe ká ẹ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀. Láti pẹ́ lọ́wọ́ ṣe ẹ̀jẹ̀ ṣe gbogbo àwọn ọmọ tẹ́ ti ṣe ó ti wọ ilẹ̀ olórúkọ àti ní gbogbo àti ìdàgbẹ́ báyà kì í ṣe tó wà látẹ́kù àti ìjọba ọlọ́run lè kọ́ lọ́ba ẹlẹ́sọ̀ àṣà ẹni ìdàdà ẹgbẹ́ ẹgbẹ́ ìjẹ́bọ́dé gbogbo ìwọ̀n ìwájú wa lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀ kẹta bá ní rí tí mọ́tò máa jẹ tí gálọ́ọ̀bì mọ́tò máa jẹ asọ́gbà ìtáyà máa wò ó gbogbo ẹ̀ bá ṣe ìṣúná-ṣẹ́ gẹ́rẹ́gẹ́ so ẹ̀yọ ẹ̀yẹ kí ẹ̀yìn ara wa Ìjẹ̀bú lọ́wọ́ ẹ̀rọ wọn lọ́wọ́ bá àkókò lọ́wọ́. Ọlọ́run